ẹ̀yin ọmọ Yorùbá ẹ káalẹ́ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu màmá Modúpẹ́ ní ìrọ̀lẹ́ yìí ibikíbi tẹ́ bá wà tó bá jẹ́ alẹ́ tó bá jẹ́ ọ̀sán ni ìdùnnú wọlé pẹ̀lú ìdùnnú ni ìdùnnú ó ń wọrí ìdùnnú òun ni ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ láti ẹnu màmá wa Modúpẹ́ ní ọ̀sán yìí àti bí tẹ́jẹ̀ ti máa gbọ́rọ̀ yìí láti ọ̀dọ̀ màmá wa Ṣóyẹkóríbẹ̀ ni lẹ́ ti máa gbọ́ máa jẹ́ kẹ́ gbọ́ díò yẹn ẹ gbọ́ nǹkan tí ìgbà tí màmá wa sọ̀rọ̀ láti ọ̀dọ̀ màmá wa Ṣóyẹkóríbẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ la etí yín kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ìyá yìí fẹ́ sọ ó ṣe kókó Olúwa Elédùmarè kò ní fi wálẹ̀ o ẹ jọ̀ọ́ tẹ́ bá gbọ́ díò yìí ẹ máa bá mi share ẹ bá mi like ẹ dẹ̀ ṣe kí ni ẹ bá mi subscribe sórí ètò yìí Olúwa Elédùmarè kò ní fi wálẹ̀ o èmi ọmọ yín rè Green for God News Ọlọ́run á wà pẹ̀lú wa ó yá ẹ ní sùúrù ká máa lọ sórí ètò pẹ̀lú ìyá wa. Wow, ẹ bá mi sọ́sàn lọ fún wọn mo rí smith kọ wọn ẹ ló mọ́ mi. Hello, queen mi, beautiful queen mi o. Mi ẹ kújọ́ mẹ́ta. Ṣàlàáfíà lẹ́wà báwo ni. Bẹ́ẹ̀ni ma mo wà lórí program mọ́ mi. Ok, ó yá tí mo kàn fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn èèyàn wípé mo máa announce date àti reclaim nǹkan tó jẹ́ tọmọ Yorùbá láṣẹ tí Ọlọ́run. Ok, ṣé ní mo ọjọ́ máa wo announce date. ní ọjọ́ wo ṣé lè ní àbí lọ́jọ́ wo mọ́ mi. Ọ̀la ni máa announce ẹ̀ toró ní ètò tí mi ò kì í ṣe nǹkan tí mo kàn máa sọ ṣá torọ́ Ọlọ́run ló ń ṣe ètò yìí tó ọba aláṣeyọrí ni Ọlọ́run tó mo máa tó fún wọn ká bá reclaim nǹkan báyìí la máa ṣe nǹkan báyìí la máa ṣe bó ṣe wà nìyẹn wọ́n máa announce date àti reclaim ní gbogbo ọmọ Yorùbá rẹ́dù a máa reclaim ilé tó jẹ́ tiwa àti declare ìyẹn ò sí ní wọ́n pé àgbáyé ti mọ̀ ìjọba ìlú Nàìjíríà náà dẹ̀ mọ̀ wípé declaration has been done and it is legal. Ẹ̀tọ́ wa ní àtàgbáyé orílẹ̀-èdè àgbáyé wọ́n mọ ẹ̀tọ́ signatory ní Nàìjíríà sí nǹkan tá à ń sọ yìí kò mú ariwo wá kò dẹ̀ mú jà wá so mo máa pẹ̀lú àṣẹ tí Ọlọ́run náà bá tó ń gbé inú mi ni ó máa ṣe announcement ọmọ Yorùbá láti reclaim tó ń jẹ́ tiwa mo dẹ̀ máa sọ bá ṣe máa ṣe ọ̀nà tá a máa gbà so that's it ó ti tán so tó bá ń wọn ọmọ Yorùbá at that point pé ká gbé ìgbésẹ̀ yẹn àwọn náà máa decide pé ó yá tó bá dẹ̀ tí ó ti yá nìyẹn a máa reclaim a máa bẹ̀rẹ̀ tó ń jẹ́ tiwa bó ṣe jẹ́ nìyẹn àgbáyé ti mọ̀ pé a máa bẹ̀rẹ̀ tó ń jẹ́ tiwa so kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ so ẹ bá mi announce ẹ̀ lágbára Ọlọ́run mo máa ṣàlàyé ẹ̀ bá ṣe máa ṣe bá ṣe máa ṣe bá ṣe máa gbà nǹkan tá a fẹ́ get because a ní jáde. Mọ́mì Yes ma. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú sí owó àtọmọdé yín lẹ́nu o ẹ̀rọ tẹ́ bá wa sọ yìí ẹ padà bá wa sọ kí àwọn tó lè crop ẹ̀ kọ́ lè bá wa crop ẹ̀ ẹ má bínú mà. Ok àwọn wọ́n ń gbọ́ mi nǹkan tí mi sọ. gbogbo àgbọ́láyé ń gbọ́ yín. Jesus. Oh my God. Ok ẹ jẹ́ kí n tún padà sọ. Ẹ má bínú o ẹ má bínú ọ̀rọ̀ orílẹ̀-èdè mi ló ń ká mi lára o àwọn èèyàn mi ló ń ká mi lára ẹ má bínú ẹ jọ̀ọ́. lórí program ni mo wà mo sọ mọ́mì mo sọ mo ní orí mo wà lórí program ṣé mo pé bínú tèmi ṣe rí. mo rò pé mi ì tẹ̀ mí mọ́. wọ́n ń gbọ́ yín kékeré mo sọ pé kẹgbẹ́ bàbá wa sọ ẹ ti wulẹ̀ páàsì ẹ̀ 1000 plus 1200 náà ń gbọ́ yín bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ó dà ẹ jẹ́ kí n repeat nǹkan tí mo sọ. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kálẹ́ o according to the time níbi tẹ́ wà ẹ má bínú. Mo ń try láti sọ fún sísà mi Queen ní pé a ti dé stage àti reclaim step by step tá à ń gbé láti jọ yìí Ọlọ́run ṣe àtìlẹ́yìn fún gbogbo wa tó ráàrin àánú gbà so mo dẹ̀ láti explain ìpòkè ibi tá a dé ìtumọ̀ ẹ̀ nìyí èèyàn púpọ̀ mọ ìtumọ̀ ẹ̀ àgbáyé mọ̀ yìí pé a ti ṣe declaration wọ́n mọ̀ yìí pé a ti sọ pé a ti dúró bí ìlú àgbáyé ti mọ̀ yẹn ìlú Nàìjíríà ti mọ̀ yẹn kò síbi tí wọ́n ti mọ̀ even ọ̀run mọ̀ ayé mọ̀ wípé Yorùbá nation ó ti dúró gbogbo ìlú tó ń béèrè fún òmìnira ní Áfíríkà kò sí ẹni tó ń gba ọ̀nà tí Yorùbá gbà yìí torí Ọlọ́run fúnra rẹ̀ ló mú wa gba ọ̀nà yìí
mo béèrè fún ni o Ọlọ́run dẹ̀ ṣe ìyanu aráàánú gbà torí mo ní mi ò fẹ́ ogun mi ò fẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀ mo fẹ́ peace ní Yorùbá nation mo dẹ̀ fẹ́ peace ní Nàìjíríà mi ì fẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀ ní Yorùbá nation mi ò dẹ̀ fẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀ ní Nàìjíríà ní tí mò ń lépa nìyẹn lọ́lọ́run ṣe ní ká máa gba ọ̀nà yìí tọ́lọ́run dẹ̀ ṣe ìyanu so ní agbára tí Ọlọ́run mo máa announce èmi kọ́ ọba tó ń gbé inú mi ni a máa announce ìjọ ta máa reclaim a dẹ̀ máa sọ bá ṣe máa reclaim tá a bá dẹ̀ reclaim mo máa sọ nǹkan tó kàn rèé nǹkan tó kàn òun lélẹ̀ mo máa announce so wá kù fáwọn ọmọ Yorùbá ká ṣe nǹkan tó yẹ ká ṣe bọ̀ tí pé àkọ́kọ́ mo fẹ́ ká mú good news yẹn dání kí ni wá dẹ̀ máa dùn sí nígbà tí lọ́gùgát tó ṣe amalgamation gbogbo Nàìjíríà kò pé anybody sí kò pariwo sí kò pé èrò sí ó fúnra ara rẹ̀ nítorí nǹkan tó ń fẹ́ gain orílẹ̀-èdè ẹ̀ fẹ́ gain ó amalgamate Nàìjíríà pẹ̀lú document ó dẹ̀ gbé lọ fún loyalty wọn nígbà yẹn wípé òun rèé ó tán òun ló kó ẹrú over 100 years yẹn kò sẹ́ni tó challenge ẹ̀ wípé ìwọ nìkan ló sign ní yàrá ẹ̀ ló ti kọ́ inú ilé ẹ̀ ní Niger State ló ti ṣe é o ò gbé wá sẹ́kọ̀ọ́ o ò gbé wá sí Kaduna o ò gbé wá sí Calabar o ò gbé wá sí Port Harcourt o ò ṣe yẹn o kàn dá sign ó dẹ̀ ló ti so gbogbo Nàìjíríà pọ̀ kò sẹ́ni tó challenge ẹ̀ o